ní òun kò ní bá Amẹ́ríkà kógun ja Iran bí China bó ṣe bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti fi òpin sí ogun. Olóòtú ìjọba UK Keir Starmer ó ti ní orílẹ̀-èdè náà yóò wá ọ̀nà láti mú kí àjọṣepọ̀ tí wọ́n ní pẹ̀lú àjọ ìṣọ̀kan ilẹ̀ Europe EU kó gbókun sí i. Starmer máa sọ èyí níbi ìtàkùrọ̀sọ tó máa ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ọjọ́rú Wednesday látàrí ogun tó ń lọ ní Iran. Ó máa sọ pé àwọn máa lo ìpàdé àpérò tó máa wáyé láàrin UK àti EU ní ọdún yìí láti fi wá àjọṣepọ̀ EU lórí ètò ọrọ̀ ajé àti ààbò. Ìgbésẹ̀ yìí ló ń wáyé látàrí ìyapa ẹnu tó máa wáyé láàrin Amẹ́ríkà àti UK lẹ́yìn tí olóòtú ìjọba náà ó lóun kò ní jẹ́ kí Amẹ́ríkà kó máa wọ́ òun wọnú ogun tí Amẹ́ríkà àti Israeli tí wọ́n ń gbé ti Iran. Nínú ọ̀rọ̀ rẹ̀, Starmer ṣèkìlọ̀ pé ogun náà ṣeéṣe kó ní ipa lórí ọrọ̀ ajé UK, ṣùgbọ́n tó máa sọ àrídájú rẹ̀ pé ìjọba ń gbé ìgbésẹ̀ láti mú àdínkù bá ìpèníjà táwọn èèyàn ń kojú. Ṣáájú ni àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n ti ní kí ìjọba máa sọ àwọn ìgbésẹ̀ tí wọ́n máa ń gbé láti mú àdínkù bá owó epo tó ń lọ sókè, tí wọ́n sì ń béèrè pé kí ìjọba yọ owó orí táwọn èèyàn ń san lórí àwọn àmúṣagbára. Olóòtú ìjọba náà ni òun máa dúró lórí ìpinnu òun pé àwọn kò ní bá Amẹ́ríkà àti Israeli dá sí ogun tí wọ́n máa ń gbé ti Iran, tí ààrẹ Amẹ́ríkà Donald Trump sì bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ yìí tó sì ní kí wọ́n lọ máa gbé epo wọn fúnra wọn ní Strait of Òhun. Ẹ̀wẹ̀, akọ̀wé iléeṣẹ́ ilẹ̀ òkèrè ó ní àwọn máa ṣe ìpàdé pẹ̀lú àwọn orílẹ̀-èdè 35 ní Ọjọ́bọ̀ tó fi mọ́ àwọn orílẹ̀-èdè nílẹ̀ Europe àti àwọn orílẹ̀-èdè ilẹ̀ Arab. Wọ́n ní ìpàdé náà rèé ó máa dá lórí bí wọ́n ṣe máa rí àyè wọ Strait of Òhun lẹ́yìn tí ogun tó bá parí o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. A kú iṣẹ́ tàná, a kú múra iṣẹ́ tòní. Àánú Ọlọ́run bá rí ó máa fọ̀n nínú ayé mi àti yín o. Àmín.